àlàáfíà fún yín o. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga lónìí o, torí pé ẹ tún jẹ́ kí ọjọ́ òní kó sojú ẹ̀mí wa láyọ̀ àti àlàáfíà. Ògo ni fún orúkọ yín o. Ẹ gba ọpẹ́ wa o. Títí láé la máa dúpẹ́ lọ́wọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù tó ṣe iyebíye ni mo kí wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì wa tòní, níbi tá a ti máa ń gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò. Mo sì gbàdúrà wípé ọ̀rọ̀ náà lónìí yóò yé wa àní gbọ́ lásán ní orúkọ Jésù. Àmín. Ká tó lọ sínú ọ̀rọ̀ yìí, mo fẹ́ kí àwọn olùjíròrò tá a jọ wà lórí ètò yìí lónìí. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí màmá wa, arábìnrin Ọ̀nàrídé Ọpẹ́yẹmí. Màmá, ẹ káàbọ̀ sí orí ètò yìí o. Ṣàlàáfíà lẹ́dẹ́ o. Lórúkọ Jésù, àní ipò yín ò ní ṣòfò. Bẹ́ẹ̀ mo kí bàbá wa àlùfáà àgbà Venerable Bọ̀dé Ọ̀ṣúnníyì, táwọn náà wà lórí ètò yìí pẹ̀lú mi lónìí. Bàbá, ẹ mà káàbọ̀. Ẹ ṣeun atọ́kùn. Ilé mi ń kọ́ o. Àlàáfíà la wà. Ṣé gbogbo nǹkan ń lọ déédéé o? A dúpẹ́ lọ́wọ́ Jésù. Lórúkọ Jésù, ipò yín ò ní ṣòfò. Àmín lórúkọ Jésù. Gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀, ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà ó ní ẹ̀ka àkòrí wa. Kókó ẹ̀kọ́ tòní ó ní ọ̀nà tí a fi lè gbà ṣe òwò wa. Ká wá fi Ábúráhámù, bàbá ìgbàgbọ́, ká fi ṣe àwòkọ́ṣe. Ibi kíkà wa lónìí ó wà ní ìwé Genesis orí 23 ẹsẹ̀ 1 sí 14. Bẹ́ẹ̀ ni ìwé Genesis orí 13 ẹsẹ̀ 5 sí 12. Èròǹgbà wa lónìí láti kọ́ wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì pé àwọn ìlànà Bíbélì kan wà tí a gbọ́dọ̀ tẹ̀lé nínú òwò wa bí a ṣe ń wo Ábúráhámù gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere. Ìkejì, ẹ̀kọ́ yìí wà láti kọ́ wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì láti fi àpẹẹrẹ hàn nínú òwò wa pẹ̀lú àwọn ẹlòmíràn, pàápàá jùlọ àwọn aláìgbàgbọ́. Ká tó lọ sínú ìfáàrà, mo fẹ́ pe nọ́mbà kan fún wa níbi tó jẹ́ wípé ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa, WhatsApp nọ́mbà wa. Nígbàtí a bá ń bètò lọ, tẹ́ bá rí àwọn tẹ́ fẹ́ gbà wá níyànjú tàbí tẹ́ fẹ́ sọ, tẹ́ bá ti tẹ àtẹ̀ránṣẹ́ rẹ̀ sórí nọ́mbà yìí 08147194733. Tẹ́ bá ti tẹ àtẹ̀ránṣẹ́ síbẹ̀, gbogbo tẹ́ bá sọ a ó dá yín lóhùn padà. Tó bá yẹ ká gbé wá sórí ẹ̀rọ rédíò tàbí móhùnmáwòrán, a ó gbé wá tí gbogbo wa ó jọ pẹ̀kẹ́lù. Ìfáàrà, ibi àyọkà méjèèjì yìí dúró gẹ́gẹ́ bí ibi kíkà níwájú wa lónìí. Bí Ábúráhámù ṣe ṣe àpèjúwe ìwà tó tọ́ pẹ̀lú àwọn ará Hítì nínú òwò wọn, bó tilẹ̀ jẹ́ pé wọ́n rí i gẹ́gẹ́ bí ìbátan wọn, tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba láàrin wọn. Síbẹ̀, Ábúráhámù kò lo agbára rẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ lórí wọn láti já wọn nítànmọ́ lórí nǹkan ìní wọn. Ó béèrè láti ra ilẹ̀ lọ́wọ́ wọn kí ó lè sin òkú ìyàwó rẹ̀ sí, ìyẹn Sárà, ìyàwó Ábúráhámù. Ibi káwa kejì, ó fi hàn wá ìwà ọlọ́gbọ́n Ábúráhámù nípa bíbá ìbátan rẹ̀ Lọ́ọ̀tì. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ní agbára lórí ilẹ̀ náà, ṣùgbọ́n ó pinnu láti fi ìwà tòótọ́ bá lò pọ̀, láti fi àyè gbà á pé kí ó yan ibi tó bá fẹ́ nínú ilẹ̀ náà. Èyí sì dùn mọ́ Lọ́ọ̀tì nínú. Tí a bá wo gbogbo ibi tá a kà lónìí, a sọ fún wa nípa ìwà tí Ábúráhámù ń hù gẹ́gẹ́ bí ẹni tó mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ń hùwà Ọlọ́run. Bó sì jẹ́ wípé ó ti fi hàn wá wípé kìí ṣe pé ká wo nǹkan mọ́yà. Ibi tó fẹ́ sin òkú ìyàwó rẹ̀ sí, ó lágbára láti sọ wípé ọya ẹ bá ń gbẹ́lẹ̀ síbẹ̀ yẹn kí n sìnkú ìyàwó mi. Ó tún gbà tó tún kú tóun àti klọ́ọ̀sì tún kò sí ìbátan rẹ̀
tí lọ́ọ̀tì ń wo bí tó dára tọ́wọ́n àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n sọ pé bí látà máa múre ó ní ó yá mú bí tó bá ń wọ̀ a sì rí wípé ìwà àgbà ìwà ọlọ́gbọ́n ni Abraham wù lórí ọ̀rọ̀ okòwò kìíní ilẹ̀ sìnkú ó sanwó kó tó sìnkú ìyàwó rẹ̀ ìkejì láàrin òun àti ìbátan rẹ̀ lọ́ọ̀tì a rí wípé ó fi hàn gbogbo ènìyàn wípé òun ò wá ayé mọ́yà. Màmá wa a fẹ́ lọ sínú ìbéèrè fún ìjíròrò ẹ̀yin lẹ́ẹ̀kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ wo ni a lè kọ́ láti ọ̀dọ̀ Ábúráhámù nípa ìgbé ayé rẹ̀ bí a ti kà nínú àyọkà tòní? Ẹ ṣé olóòtú. Ẹ̀kọ́ tí a lè kọ́ nínú ìgbé ayé Ábúráhámù nínú àyọkà wa tòní pọ̀, ṣùgbọ́n nítorí àkókò wa màá mẹ́nu bà díẹ̀ nínú rẹ̀. Ohun àkọ́kọ́ tí a lè kọ́ ni pé kò fi ẹ̀tọ́ àwọn ènìyàn ará Áàtì kò fi dùn wọ́n, kò kọ̀ wípé alágbára ló ń jẹ́ láàrin wọn pé kó fi ọwọ́ ọlá kó fi gbá wọn lójú. Rárá o, ó ṣe ẹ̀tọ́ wọn fún wọn. Ìkejì ni pé kò lo ìwà ìgbéraga sí àwọn ènìyàn yìí, wípé àṣẹ bí ọmọọba ni mí, bó ṣe wù mí ni mo ṣe lè tẹ́lẹ̀, ohun tó wù mí ni mo lè ṣe. Ìkẹta tí mo tún fẹ́ mẹ́nubà ní pé Ábúráhámù yìí tá à ń sọ nípa rẹ̀ ó jẹ́ ẹni tó fi sùúrù bá wọn lò. Tó bá yẹ pé àárín òun àti Lọ́ọ̀tì tí Ábúráhámù ò bá fi sùúrù ṣe rí pé ọ̀rọ̀ yìí pé fún mi jẹ́ ká pínlẹ̀ yìí, jẹ́ ká jọ yanjú ilẹ̀ yìí yóò dá wàhálà sílẹ̀ láàrin àwọn méjèèjì. Ohun tí mo fẹ́ sọ lẹ́yìn rẹ̀ ni pé kò lo agbára lórí wọn, lórí Lọ́ọ̀tì gan pé a ṣe bí bàtàn ṣáà ló ṣáà jẹ́ kíní kan bọ̀, kò lo agbára lórí wọn, ó ní mú èyí tó wù ẹ́. A sì rí pé Lọ́ọ̀tì náà bó tilẹ̀ jẹ́ pé at the end of the day ilẹ̀ yẹn náà jẹ́ ilẹ̀ tí Olúwa parun fúnra rẹ̀, ṣùgbọ́n ó kọ́kọ́ mú èyí tó wù ú. A sì rí pé ní ẹ̀yìn rẹ̀ ó dùn mọ́ Lọ́ọ̀tì nínú lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun bàbá wa bàbá Ọ̀ṣúnníyì. Ẹ ṣe àtọ́kùn. Kí lẹ lè bá a sọ sọ́rọ̀ yẹn? Nítòótọ́ pẹ̀lú ohun tá a ti ẹ̀ka ẹ rí i pé àkànṣàdédé pẹ̀lú Ábúráhámù ní bàbá ìgbàgbọ́. Gbogbo ọ̀nà ló fi fara hàn pé òótọ́ bàbá ìgbàgbọ́ ni ní gbogbo ohun tó ṣe, pàápàá ohun tá a tọ́ka sí ń bí. A rí i pé ìwà ìrẹ̀lẹ̀ ló fi hàn ní bí méjèèjì. Ó fi hàn fún Lọ́ọ̀tì tá a lè pè lọ́mọ ẹ̀, torí pé ọmọ ẹ̀gbẹ́ ẹ̀ náà pè ní ọmọ ẹ̀ ní tó mú láti jòjòló ọmọ ẹ̀ ní. Lọ́ọ̀tì sì rèé okòwò tiẹ̀ ó fẹ́ kó ju ti bọ̀dá ń lọ. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ara bọ̀dá ẹ̀ ló sì ti dìde. Ṣùgbọ́n àrí ìrẹ̀lẹ̀ tí Ábúráhámù fi pẹ̀lẹ́kùtù sùúrù. Kẹ́bí mọ́ bàjẹ́ tó fi tó kì í ṣe oníwàdùwàdù, kì í ṣe ẹni tá jókòó lé nǹkan tí ní nǹkan tiẹ̀ náà kí ló ṣe tá tún gba tẹlòmíì mọ́ tiẹ̀. Èrè mi lọkọ ìyá rẹ, ojú mi wọ́n ṣe fẹ́ ìyá rẹ. Kò rí bẹ́ẹ̀. A sì rí i pé ìwọ ọgbọ́n tá a fi ń gbókòwò kalẹ̀ tó fi ń peni lọ́tún tó fi ń peni lọ́sì ó fi hàn ní ti àwọn ará Háítì nígbà tó fẹ́ ṣe ilẹ̀ ìsìnkú. Ó fọgbọ́n bá a ṣe ń ṣe ilé ìtàwọn olóyìn pé ń pè ní bágẹ́nì tí ó fi pé èèyàn ṣètò, ó pé àwọn ará tọ̀hún, ó pé òun náà, torí pé ó fọgbọ́n Ọlọ́run gba èyí tó dára. Àwọn yẹn náà àwọn náà sì gba ẹ̀tọ́ wọn, wọ́n gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ ẹ̀. A rí i pé Ábúráhámù ẹni tí ó níbẹ̀rù Ọlọ́run, téèyàn lè máa fi wò láwùkọ́ṣe ní gbogbo ọ̀nà ni. Ẹ ṣé àdúpẹ́. Ìbéèrè kejì tí màá béèrè, wo la ṣe lè ṣe sí àwọn ọmọ ọ̀dọ́ wa nínú ìbáṣepọ̀ wa? Àwọn ọmọ ọ̀dọ́ wa tí Ọlọ́run kó wọn sábẹ́ wa, báwo la ṣe lè ṣe sí wọn pẹ̀lú ìbáṣepọ̀ wa? Màmá, kí lẹ rí sọ sí? Ẹ ṣé atọ́kùn. Ohun tí a lè ṣe sí àwọn ọmọ ọ̀dọ́ wa tó ń bá wa ṣiṣẹ́, ọ̀nà tí a lè fi bá wọn lò ó pọ̀ lóríṣiríṣi. Ní ọ̀nà kìíní ni wípé a gbọ́dọ̀ fi ọgbọ́n bá wọn ṣe, kò ṣe wípé ká máa fi ọgbọ́n ẹ̀wẹ́ bá wọn lò. Nǹkan tó yẹ ká fún wọn, bóyá bá wa ṣiṣẹ́ tó yẹ ká sanwó oṣù fún wọn, káwọn sọ pé ṣe báwa lọ̀gá wọn, ìgbà tó bá wù mí ni mo lè san, kò sí nǹkan tẹ́ fẹ́ fi mí ṣe. Bó bá wù mí mo lè fún yín ní àfù lónìí, tó bá di lẹ́yìn oṣù méjì kí n tún fún yín ní àfù, ṣe fi kẹ́ ti gbowó oṣù yín kó ti pé ni. A rí wípé ìwà yìí náà ni Lábánì ló wù sí Jákọ́bù nígbà tí ó lọ wípé
mo fẹ́ fẹ́ ìyàwó ó dáadáa pé o fẹ́ fẹ́ ọmọ mi nítòótọ́ wàá sì mí ní ọdún 7. wọn ọjà náà wà ńgbà náà tí wọ́n nájà. wọ́n ti jọ dúnàádúrà ọdún 7 ló fi sì mí o fún ọmọ kan tó fẹ́ fẹ́. a rí i pé nígbà tí Jákọ́bù àti Lámánì ṣe ìdúnàádúrà yìí Lábánì kò sọ fún Jákọ́bù pé àbúrò ni ẹ̀gbọ́n ni màá fún ẹ o. a rí i pé lẹ́yìn tí Jákọ́bù sì tán a rí i pé bàbá yìí ó lo ọgbọ́n arúmọjẹ fún un ó fún un ní Líà dípò Rákẹ́lì. nínú ìwé Genesis orí 21 bẹ́ẹ̀ ni o níwé Genesis láti rí o Genesis orí 21 tabaka láti ẹsẹ̀ kínní a rí ohun tí mò ń sọ nípa rẹ̀ níbẹ̀. a rí pé bàbá ìyàwó mi kò ń ṣe Líà ni mo ní mo fẹ́ fẹ́ ṣe bí Rákẹ́lì ni Rákẹ́lì ló fẹ́ fẹ́ kò sí wàhálà wàá tó sìn mí lọ́dún 7 mi. ṣẹ́yìn náà rí wípé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì irú wa yìí kò dáa sí àwọn tó ń bá wa gbélé pàápàá jùlọ wa tá a ní ọmọ ọ̀dọ̀ tó ń bá wa ṣiṣẹ́ ṣe bọ́mọ ọ̀dọ̀ ni kò yẹ kó jẹ nǹkan tó àwọn ọmọ mi ń jẹ eléyìí kò dára. ẹ jẹ́ ká rántí wípé ọ̀nà ló jìn ẹ̀rù ni bàbá bá ṣe bẹ̀rù báyìí gẹ́gẹ́ náà dàbọ̀ mọ́. bàbá Ọ̀ṣúnníyì kí lè rí sọ sí ta ń bá bọ̀ yìí. ọ̀rọ̀ Ọlọ́run ní Kólósè orí ẹsẹ̀ kìíní ní ẹ̀yin Olúwa ẹ máa fi èyí tó tọ́ tí ó sì dọ́gba fún àwọn ọmọ ọ̀dọ̀ yín èyí tó tọ́ èyí tó sì dọ́gba la gbọ́dọ̀ máa rí i pé àṣẹ sáwọn ọmọ tá a gbà sọ́dọ̀ bóyá ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ wa bóyá ọmọ tó ń bá wa ṣiṣẹ́ bóyá ọmọ ọ̀dọ̀ tá a gbà sílé. kì í ṣe pé ká káwọn ọmọ tí a sórí tábìlì kó òun máa jẹun lẹ́ẹ̀lẹ́. ohun tó tọ́ tó sì dọ́gba torí pé a jiyìn rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe eléyìí tí wọ́n sọ nínú ti Lábánì àti Jákọ́bù yẹn mọ iye ìgbà tí Jákọ́bù ló yí nǹkan mọ́ ọ lọ́wọ́ ó lẹ́ẹ̀bí 10. ó ń yí mọ́ lọ́wọ́ ni. lẹ́ẹ̀mẹ́wàá tán láàrin ọdún mélòó. láàrin ọdún 14. ló kọ̀ ṣáà ń ṣe bó ṣe wù ló kọ̀ ń ṣe bó ṣe wù gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n náà ló jìn ẹrú náà ṣe kiri ó ní bàbá ẹ jẹ́ ká kíyèsí bá a ṣe ń ṣe o. ẹ ṣeun ǹjẹ́ ó yẹ kí Kìrìsìtẹ́nì gùnlé àǹfààní láti yan àwọn ẹlòmíràn jẹ níbi okòwò wa pàápàá jùlọ àwọn tí ó kù díẹ̀ káàtó ọ̀dọ̀ yín máa ti bẹ̀rẹ̀ bàbá Ọ̀ṣúnníyì. dájúdájú ẹ bá pè ní Kìrìsìtẹ́nì a gbàgbọ́ pé ẹ̀mí Ọlọ́run ń darí ẹ̀ ọ̀rọ̀ ìyànjẹ ò sí ń bẹ̀ ọ̀rọ̀ bámbámu ni mo yó. àǹfààní tí mo ní ni pé mi lọ̀gá jẹ́ ngbà bá jẹ tán lẹ́yìn náà tó lè. ilé ìtọ́ bá ṣèèsì bọ́ lórí tábìlì mi ní kẹ́ ẹ máa ṣàjẹ. rárá kò gbúdọ̀ yọ nínú ìwà Kìrìsìtẹ́nì rárá bí kò ṣe pé kó ní ìtẹ́lọ́rùn kó nífẹ̀ẹ́ kó fi hàn pé ní tòótọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ Ábúráhámù tá a ti wò lókè yẹn kó fi hàn pé ní tòótọ́ Ọlọ́run ló ń ní ohun gbogbo pé àpò tó ń dẹ̀ wà àdánwò ní bí àṣà nìkan ṣe máa ń sọ. àdánwò nípò kó lè mọ̀ bẹ́ẹ̀ bó ṣe yẹ kó Kìrìsìtẹ́nì ṣe oníwàdùwàdù kì í ṣe alájẹtán kì í ṣe alájẹ ìbojúwẹ̀yìn kì í ṣe alájẹ àìrẹ́lòmíì. ẹn bá lè kú kó kú sí tọ́kàn mi. rárá o Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. ẹ ṣe àdúpẹ́. ìyá kí lẹ rí sọ sọ́rọ̀ yìí náà. ohun tí èmi náà rí sọ sí ni wípé kò dára rárá kí Kìrìsìtẹ́nì kó gùn lé àǹfààní ẹlòmíràn nítorí pé mo fẹ́ kí á mọ̀ yìí pé bó pẹ́ bóyá lọ́jọ́ kan gbogbo nǹkan tá a bá ṣe a máa jíyàn rẹ̀. àfojú hàn gedegbe níwájú tẹ́ ìdájọ́ Kristi kálukú ọ̀sọ̀ bọ́rọ̀ rẹ̀ ṣe rí lórúkọ Jésù àní gbàdájọ́ ìbànújẹ́. àmín Jésù. ìbéèrè tó tún tẹ̀lé wọ́n ní kí ni ó yẹ kí kó jẹ́ ìṣe Kìrìsìtẹ́nì sí jíjẹ́ èrè fún ara ẹni kí ló yẹ kó jẹ́ ìṣe Kìrìsìtẹ́nì fún jíjẹ́ èrè fún ara ẹni tí a sì fẹ́ ẹ̀tọ́ àwọn mìíràn dùn wọ́n bó ló ṣe yẹ kó rí kí ìyá màmá ọ̀nà rìndí bó ló ṣe yẹ kí à ń jèrè fúnra ẹni kí ló ṣe yẹ kí ìṣe Kìrìsìtẹ́nì rí ṣé kó gbé gbogbo ẹ̀tàn ńlẹ̀ ní tó bá ti gòkè tán kó gbé ládà ńlẹ̀. ẹ jẹ́ kí a ka ìwé Éfésù yẹn orí 9 ẹsẹ̀ 8 ó ní bí ẹ̀yin ti mọ̀ pé ohun rere kó ohun rere tí ènìyàn bá ṣe òun náà ni yóò sì gbà padà lọ́dọ̀ Olúwa ìbáà ṣe ẹrú tàbí òmìnira
bí a jèrè gbogbo nǹkan ẹ jẹ́ ká rántí pé ní òpin rẹ̀ ohun gbogbo tá a bá ṣe òun náà la ó gbà padà ẹ jẹ́ ká rántí orin olórin kan tó sọ wípé a fi mẹ́lẹ́sìn Jésù ohun tó o bá ṣe lọ́ọ́ jẹ tó yẹ pé ohun gbogbo tá a bá ṣe láyé àbá ṣe bó ṣe wù wá àbá fọgbọ́n ṣe àbá ṣe wípé àwa nìkan la lè ṣe èrè rẹ̀ a ó jẹ lọ́jọ́ kan. sọ ẹni kò lè gbàlúbọ́sà kó wú ẹ̀fọ́ láéláé kò ṣe ṣe tó bá kìbọlẹ̀ ni yóò mú jáde. bàbá wa bàbá Ọ̀ṣun níyì. ojú tí mo tún fi lè wò ni pé èrè ara ẹni la fi lè wé lóde òní pé èrè àjẹpadúdé iye ó bá wù mí ni màá tà á èmi ló lówó mi iye ń bá fẹ́ gbà ni màá gbà lọ́wọ́ ẹ̀ láì bìkítà bóyá àti ẹ̀ ń fi ìyà jẹ àwọn kan tó wá wọ́pọ̀ ní àkókò tá a wà ẹ̀ tàbí ká tiẹ̀ bẹ̀yàn ń ṣẹ́ torí pé aṣáàfẹ́ jèrè ara wa ká má sanwó fún wọn ká gbẹrù lórí wọn ká má dòwó padà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíbélì dẹ̀ sọ fún wa ní Jákọ́bù orí 4 yẹn Jákọ́bù orí 5 ẹsẹ̀ 4 ẹ jẹ́ ká kà síra wa létí ó ní kíyèsí ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín èyí tí ẹ kò san ń ké rárá àti ibi àwọn tí ó ṣe ìkórè sí ti wọ̀ inú etí Olúwa àwọn ọmọ ogun ó yẹ ká máa kíyèsára wípé nítorí pé mo fẹ́ ní ẹ má ti bínú o ó dẹ̀ ń gbowó pamọ́ sí báńkì mo ń ṣàjọ ó ń gbowó sí pamọ́ báńkì ó ń fowó rọjà ilé iṣẹ́ ń kún àwọn tán bá ṣiṣẹ́ kò sanwó fún wọn. bí kéèyàn máa ṣiṣẹ́ kọ́gà kọ́ máa jèrè lórí ẹ̀kọ́ máa sanwó oṣù. bẹ́ẹ̀ ló ṣe rí o lótú bó ṣe tiẹ̀ tún mú lọ yẹn tún lé díẹ̀ yóò tiẹ̀ wọ́pọ̀ ní ìsìn káwọn èèyàn ṣiṣẹ́ oṣù 14 ọdún kan kásọwọ́ oṣù 2 fún ẹnu ẹ̀ ó tiẹ̀ ní ronú pé kí làwọn eléyìí ń jẹ ń lé wọn. bó ṣe rí nìyẹn. ara rẹ nìkan ló ń rò okòwò yìí o èmi mo ní ẹ̀ ń bá lè kú kó kú gan Ọlọ́run àmọ́ dáríjì o. àmín o. ní ìkàdí ìbéèrè kí ló yẹ kó jẹ́ ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn tó wà lábẹ́ wa àwọn tá a bá gbà sọ́dọ̀ tá a ń bóyá a dáṣẹ́ sílẹ̀ ní o a dá okòwò sílẹ̀ ní o a sì káwọn èèyàn sílẹ̀ bó ló ṣe yẹ káàárín àwa àtàwọn yẹn rí ṣeéṣe ló yẹ kí wọ́n máa fíìlì fọ́ọ̀mù kí wọ́n tó rí wa ìyá kí lè rí sọ sí. ẹ ṣe bàbá ohun tí mo rí sọ sí ó pọ̀ nítorí pé àwọn tí a bá tó ń bá wa ṣiṣẹ́ nígbà tí a bá sí ń bẹ̀ ó yẹ kán lè kọrin re kì wá nígbà tá a bá wà ń bẹ̀ ó yẹ kán lè kọrin re kì wá àwọn ẹlòmíì tán ń gbóríyìn fún lónìí nítorí pọ́n dúró lójú wọn ni wípé ọ̀gá wa ọ̀gá ni ó try ó ṣe báyìí nítorí pé ó wà ń bẹ̀ ni tó bá kúrò ń bẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ wí kí náà sọ lẹ́yìn rẹ̀ wọ́n wá gbáwò rẹ̀. ìtí mo yẹ ká ṣe ní pé àwọn tó bá ń bá wa ṣiṣẹ́ àárín àwa àti wọ́n gbọ́dọ̀ gún régé ó gbọ́dọ̀ dán mọ́rán pé ọ̀gá wa tó yẹ pọ̀ ọ̀gá wa wà níbí lónìí gbogbo ìyà tá à ń jẹ yìí àlè jẹrú ẹ̀ ó ti ní nǹkan tó ti máa ṣe fún wa ó ti ní nǹkan tó máa fún wa nítorí náà ńkọ́ ẹ jẹ́ kí á ro bí a ṣe ń bá àwọn ènìyàn ṣe papọ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́. bàbá Ọ̀ṣun níyì wọ́n ti sọ ìbáṣepọ̀ tó gún mọ́ tó fìfẹ́ hàn tó sì lójú àánú bó ṣe yẹ kó rí nìyẹn torí pé a wà ń bẹ̀ lónìí ọ̀gá lónìí ọmọọṣẹ́ lónìí ń bọ̀ wá dọ̀gá lọ́la ọ̀gá lónìí sì máa wá wojú ọmọọṣẹ́ ńgbà míì lọ́la o ká nìyẹn ńgbà tá a bá wá ní ohun tó yẹ ká ṣe tá a fi sílẹ̀ láì ṣe àákéré ẹ̀ bó pẹ́ bóyá torí náà ìbáṣepọ̀ tó dá lórí ìfẹ́ tó dá lórí ìbẹ̀rù Ọlọ́run tó ń wo ọjọ́ ọ̀la kì í ṣe fún ara rẹ̀ nìkan tó ń wò fún àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ló ṣe gbúdọ̀ ṣe kíni o ló ṣe gbúdọ̀ rí ìyẹn gan láàfin ẹni tó níṣẹ́ lọ́kàn balẹ̀ láàfin ẹni tó ń bá ní ṣiṣẹ́ náà lọ́kàn balẹ̀ yóò fi lè ṣe gbogbo iṣẹ́ tọkàntọkàn àwọn méjèèjì àwa pín èrè àwa pọ̀ yanturu mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin bàbá àti màmá tẹ́ dá sọ̀rọ̀ yìí o màmá wa arábìnrin Ọ̀nàrìndé Ọ̀pẹ́yẹmí bàbá fẹ́nẹ́rẹ́bù wa Bọ̀dé Ọ̀ṣun níyì èmi náà àtọ́kùn fẹ́rí Reverend Awóyọdé
ẹ̀yin ará nínú Olúwa ẹ ti gbọ́ lónìí wípé ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn tá a bá gbà síṣẹ́ ó yẹ kó jẹ́ ìbáṣepọ̀ tó láàánú, ìbáṣepọ̀ tó gúnmọ́, torí pé ẹni tó jọ̀gá lónìí kò ní kú sọ́fíìsì o, òun náà máa kó ń bẹ ẹlòmíràn bọ́ bó tiẹ̀ sì dá okòwò rẹ̀ sílẹ̀ náà ńgbò bá yá náà ọjọ́ kan bẹ̀ tó jẹ́ wípé àfẹ́ gbápá àfẹ́ gbẹ́sẹ̀ kò ní ṣe é gbé mọ́. kí làwọn èèyàn máa sọ nípa rẹ̀? tá Abrahamu là ń sọ yìí, kí la fẹ́ sọ ń pa tiẹ̀? ọ̀pọ̀ ló jẹ́ wípé pàápàá níbi iṣẹ́ ìjọba, torí ọjà náà níbi iṣẹ́ ìjọba, ibi tí èèyàn bá ti ń lọ ibi iṣẹ́ tó ń gba owó wálé, ṣé ìsọjà ni? ibi ọjà náà ni. ọ̀pọ̀ ló kó ibi iṣẹ́ ìjọba tó jẹ́ pé wọn ò lè padà dé ọ́fíìsì tí wọ́n ti kúrò mọ́, torí wípé bí wọ́n ṣe ṣe àwọn ọmọ tó wà lábẹ́ wọn ìyà ni. iṣẹ́ tó jẹ́ pé gbogbo yín lẹ́jọ́ kọ̀wé gbà, torí pọ́lọ́run gbé ọ sípò jólórí, ó wá ń tẹ gbogbo rẹ̀ bàṣù wípé a lo àkókò tiwa, àkókò rẹ̀ máa lọ. wọ́n sì ti kà sí wa létí o níwèé Éfésù yẹn pé gbogbo wa a máa parí ẹ̀ǹjọ́ kan tá a kọjú sí tẹ́ ìdájọ́ o, àbí bẹ́ẹ̀ kọ́ ni? wọ́n sọ fún wa náà ní gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀ dáadáa, ìwé Kọ́ríńtì sọ wípé gbogbo wa lè ṣàì má farahàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi láti jí iṣẹ́ wa, ìbáà ṣe rere ìbáà ṣe búburú. tó bá wá rí bẹ́ẹ̀, tó bá wà ní ipò tó jẹ́ wípé o wà ní ipò bóyá o wà ní ọjà rẹ, má fàyè ní ìyàn lára. ọ̀pọ̀ gẹ́gẹ́ bí bàbá ọ̀sùn ní ìsọ̀sọ́lẹ̀ kan, ọ̀pọ̀ ló jẹ́ pé Ọlọ́run lè gbé wọn sípò wípé àwọn ní ọjà yìí àwọn náà mójútó ẹ̀. ara sìmẹ́ntì ní ìsìn tó bá wọn kálukú ló ń ṣe, àbí mọ̀ ń parọ́ ni? ẹni tó ń ta sìmẹ́ntì tó fi mọ́tò kó káàkiri ọ̀sọ̀ iye tó ń kó jáde lọ́dọ̀ ń bọ̀ bá dọ́jà tán ọ̀tọ̀ ni iye tá ń ta, sẹ́nu Ọlọ́run dùn sí i. ní kéèyàn mọ́ jèrè o, àbí ìyẹn kọ́ là ń sọ. ṣùgbọ́n sáyèrè tó jẹ tí táwọn èèyàn ó máa fi ọ̀rọ̀ tí ò da wọ́n máa fi pè ránṣẹ́ mo ní pẹ̀sọ ni tí wọ́n máa fi pè ránṣẹ́ sí ọkọ̀ yẹ kó o ṣe. gẹ́gẹ́ bí Kristẹni a gbọ́dọ̀ wùwà gẹ́gẹ́ bí Abrahamu bàbá àgbàgbọ́, ẹni tó fìfẹ́ báwọn èèyàn rẹ̀ lò, ẹni tó wà nípò tó jẹ́ wípé ó yẹ kó fi yan èèyàn jẹ ńgbà tó fẹ́ sìnkú ìyàwó rẹ̀ Sárà. ó sanwó lélẹ̀ òkú o, kò sọ wípé mi lọmọ ọba tí wọ́n ń pè mí o. ńgbà Lọ́ọ̀tì ọ̀yàbúrò rẹ̀ Lọ́ọ̀tì sí ìgbéwàdé, àbí Lọ́ọ̀tì náà kọ́ ni? ńgbà ògbéwàdé tó ní ẹja pé ibi omi tó ṣe ṣùṣùṣùṣùṣù ní Bíbélì sọ wá pé Lọ́ọ̀tì lọ bẹ́júmọ́, ó sì ń wòran ọya mú un tó bá ń wọ̀. a sì gbọ́ wípé nínú bí ẹsẹ̀ Bíbélì yẹn wípé ibi tí Abrahamu mú ni Ọlọ́run wá kọjú ṣíṣe lóore, ibi tí Lọ́ọ̀tì fagídí gbà ilẹ̀ ẹ̀gún ló já sí kẹ́yìn. lórúkọ Jésù àní forí kó ìbànújẹ́. ọ̀rọ̀ ìparí, ṣe ohun tó tọ́ pẹ̀lú àwọn ẹlòmíràn, ipòkítò tí ó lè bá ara rẹ mọ̀ dájú pé ó ṣe ìṣirò fún Ọlọ́run kìí ṣe ènìyàn. ó ṣe ìṣirò fún Ọlọ́run kìí ṣe ènìyàn. bó bá wà nípò àti tajà fún ènìyàn ní ọjà, rotọ Ọlọ́run mọ́ tó ń tà, mọ́ gba ẹrù lórí ẹlẹ́rù, torí ẹlòmíràn tẹ àwọn tó ń tà là ń wí, àwọn táwọn àrà náà ń kọ́ korúkọ mi nílẹ̀ ń wà sanwó tí ó sì ní sanwó mọ́, ó wà kẹ́ni ẹlẹ́ni sí gbèsè, bóyá lọ yáwó báńkì tó fi ń tajà ni, ó wà jẹ́ kí àwọn báńkì wà ta gbogbo tó fi ṣèdúró. kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣe ló yẹ ká ṣe bí Abrahamu, ẹni tó jẹ́ wípé àpẹẹrẹ ìgbàgbọ́ ni. ẹ ṣe àkọ́sórí wa lónìí, màmá wa yìí lẹ́bàá wa kà ìwé Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 1 ẹ máa kà á máa wí tẹ̀lé yín. jẹ́ kí ènìyàn kí ó máa kà wá bẹ́ẹ̀. jẹ́ kí ènìyàn kí ó máa kà wá bẹ́ẹ̀. bí ìránṣẹ́ Kristi. bí ìránṣẹ́ Kristi. àti ìríjú àwọn ìjìnlẹ̀ Ọlọ́run. àti ìríjú àwọn ìjìnlẹ̀ Ọlọ́run. lórúkọ Jésù ilé ìta ṣe tá a fi ṣe Ọlọ́run lórí òkòwò wa, Ọlọ́run ò ní jẹ́ ká lè ṣe o. àmín. lẹ́ẹ̀kan sí i, tabarẹ́nikẹ́ni tó fẹ́ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 08147194733. tẹ́ bá ti tẹ̀ ránṣẹ́ a sì dá yín lóhùn. tó bá yẹ ká gbé ọ̀rọ̀ náà wá sórí afẹ́fẹ́ a ó gbé wá. ẹ jẹ́ ká gbàdúrà. bàbá dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga lónìí o, torí pé ọ̀rọ̀ náà ti jáde wípé ká fìwà jọ Abrahamu.
agbára tí ẹnì kọ̀ọ̀kan olùgbọ́ ọ̀rọ̀ yìí lónìí tàbí ẹni tó ń wò wá nílé tá a fi darapọ̀ mọ́ ìwà Ábúráhámù tá a fi máa sòtítọ́ tá a fi rí èrè ìjọba ọ̀run jẹ Ọlọ́run á gbé wọ ẹnì kọ̀ọ̀kan wá o. àmín. ìjọba ọ̀run lè rí onígbàgbọ́ ànífàyè yìí bọ̀ ọ̀run wa jẹ́ o. àmín. bẹ́ẹ̀ ni yóò sì rí. àmín. Jésù Olúwa wa. àmín.